Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi gbogbo bí tẹ́ bá ti ń gbọ́ mi o. Ní èní, a máa ṣe nǹkan tá à ń pè ní blender. Orúkọ tool tá à ń lò lénìí nìyẹn. Òun orúkọ ẹ̀ jẹ́ blender. Ẹ bá mi sọ blender. So now, mo kọ́kọ́ fẹ́ kẹ́ kọ́kọ́ rí handwork mi náà ká tó bẹ̀rẹ̀ sí kọ́. Ẹ ti rí, kò ṣe gbogbo nǹkan ló yẹ kẹ́ rà lọ́dọ̀ China. Ẹ̀yin náà lè ṣe irú nǹkan báyìí kẹ́ ṣe fáwọn ọmọdé kẹ́ bẹ̀rẹ̀ sí máa tà. Business ti dé nìyẹn. So ní kásẹ̀ tó wá bẹ̀rẹ̀ gbogbo nǹkan tá à ń sọ yìí, ẹ káàbọ̀ sí orílẹ̀-èdè PILLOWQUETTE, ibi tí a ti ń kọ́ bí a ṣe ń kọ́ nǹkan, tá a jẹ̀ tún ń kọ́ tá a mọ̀, tá a jẹ̀ ń sọ di owó. Ní èní, a máa kọ́ tool kan tá à ń pè ní blender. Màá kọ́ yín bí mo ṣe ṣe kíní yìí àti bí èèyàn tún máa ṣe ń gbé lọ sọ́jà téèyàn máa fine tune ẹ̀, téèyàn máa ní òkè o, mo fẹ́ máa tà lọ́jà nísìnyí o. Gbogbo ẹ̀ la máa kọ́ lórí channel wa. Ẹ máa bá ètò bọ̀. Orúkọ mi ni Sister B. So lálákọ̀ọ́kọ́, ẹ máa need láti lọ sórí website, ẹ máa lọ download. Ẹ jẹ́ kí n wá ní window. I'm going to create new window fún mi. So ẹ máa lọ download the ṣẹ́tìrì. Ẹ máa lọ sí blender.org. So máa gbé wá latest version lórí irú kọ̀ǹpútà tẹ́ bá ń lò. Ẹ máa click download, ó máa download fún yín. Tó bá ti download tán, ó máa gbé sínú file yín. Mo fẹ́ fi hàn yín bó ṣe rí. Nǹkan tó máa gbé jáde wá fún yín lélẹ̀. Ṣé ti yé? Tó bá ti install ẹ̀ tán, ẹ máa wá click ẹ̀, ẹ máa continue process tó bá fún yín. Tí ẹ bá fẹ́ wo fídíò ibi tí mo ti ṣàlàyé bí èèyàn ṣe ń download gangan, ẹ wo other videos nínú ibi báyìí. So lẹ́yìn ìgbà tí ẹ bá download ẹ̀ tán, ó ṣà máa gbé page yìí wá. So a fẹ́ ṣe eléyìí, mo ti already save eléyìí, a fẹ́ ṣe tuntun. A máa lọ sí, mo fẹ́ kọ́kọ́ fi hàn yín bí screen tẹ́ bá kọ́kọ́ lò bó ṣe máa rí lélẹ̀. So a máa kọ́kọ́ ṣe bí wípé a ti ṣe nǹkan kan tẹ́lẹ̀. A máa lọ sórí new, general, and save.